Africa Content TV. Sọ pé ó ti ràn mí lọ́wọ́. Ó ti ràn mí lọ́wọ́. Jésù ti Násárẹ́tì. Mi ò sọ nípa Jesus Gabriel tó ń bẹ ní Arsenal. Farabalẹ̀ kó gbọ́ ìyẹn bó ṣe wà yẹn ó máa ní injury. Torí kò kú kò dẹ̀ tún jíǹde. Aláṣeyọrí kì í ṣe ti Násárẹ́tì o. Mi ò sọ nípa Jesus Canvas tó ń bẹ ní Manchester City. Máa gbọ́ wọ́n máa ń transfer wọ́n máa ń ta on loan. Torí a ò gbé kọ́ sórí igi. Kì í ṣe ti Násárẹ́tì. Ẹ jẹ́ ọjọ́ gbọ́ pé Jésù ti Násárẹ́tì. Jésù ti Násárẹ́tì. Ẹ wo bó ṣe ràn mí lọ́wọ́. Ó ti ràn mí lọ́wọ́. Jésù ti Násárẹ́tì. Gbé ọwọ́ yẹn sókè kó ga jorí ẹ lọ. Sọ pé wọ́n ní kò sáyé lò. Ó wáyé fún mi lóore. Ogún wọn wọlé. Ó dógò fọ́lẹ́ mi. Lélelélele. Ìyanu lórúkọ rẹ̀. Àwọ̀ kìlú mọ̀ Ọlọ́run tí ò need promoter. Kábíyèsí o. Kò need advertiser. Kò need marketer. Yes, sir. Ọlọ́run tó máa ń show up nígbà tí gbogbo ayé mẹ́sàn. Ọlọ́run ìwọ ni òwò. Aláyé mi. Ọ̀gá àwọn ọ̀gá ńlá. Dádì dáadáa ìwọ náà ní ṣó ti rẹ́dì láti jíjú ọpẹ́. Yes, sir. Wojú èèyàn kan kò sákòókò. Bí èèyàn ò bá jó ń táìmù yín ṣàfurasí. Sọ pé ẹni tí ó ní jẹ́ ń gbé bọ́dì. Ẹni tí ò ní jẹ́ bóyá. Jọ̀jọ̀ kúrò. Ẹni tí ó ní jẹ́ ń gbé pẹ́sẹ́. Ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Olùdé láàrin ọ̀pọ̀ ènìyàn. Olùdé láàárọ̀ pé. Olùdé láàárọ̀ pé. Òun sára rẹ̀ yá. Sọ pé nebo. Ebo. Nebo. 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 Ẹlòmí ò rí nebo pé bá a ṣe pọ̀ tó yìí. Áńgẹ́lì oríire àti òkìkí dẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ lòmí kò rí tiẹ̀ sọ. Ṣoréyàn dìmú. Ṣoréyàn dìmú. Bí èèyàn bá wà ní first row seat yẹ, ẹ gbé wálẹ̀. Bí èèyàn bá wà ní first row seat yẹ tí ò rẹ́dì láti gbé bọ́dì ṣàkúrò lẹ́gbẹ̀ẹ́. O lè change seat kó change partner. Bó ṣe máa dèèyàn rẹ mú rè sọ pé ó sọ ń bọ́. Ó somebody. Ó somebody. Sọ̀rọ̀ sókè. Ó somebody. Sọ̀rọ̀ sókè. Ó somebody. Sọ̀sọ̀sọ̀sọ̀. Sọ̀sọ̀sọ̀sọ̀. Ó sọ̀sọ̀sọ̀. Ó sọ̀sọ̀sọ̀. Ó sọ̀sọ̀sọ̀. Ó sọ̀sọ̀sọ̀. Tó bá wá níbẹ̀ gan, wọ́n ní kò sáyé lókè. Sọ yé sọ bẹ́ẹ̀. Sọ ṣe bẹ́ẹ̀. Kò sáyé lókè báwo? Àwọn ọmọ ológo ti dé. Ó wáyé fún mi lóko. Bẹ́ẹ̀ jọ, ṣé fóònù ẹ wà ń bí? Jọ̀ọ́nà sókè kò sáyè lókè báwo? Fóònù ẹ dà ná sókè. Ìwọ náà tọ́ torchlight ẹ jàre kò sáyè lókè báwo? Lẹ́yìn àdúrà àtàwọn èèyàn kọ́ wojú ẹ ó ní kò sáyè. Sọ fún yàn kan pé Adéyínmíká ti dé. Sọ pé kí ló dé tẹ̀ ń jowú mi. Ṣé báyìí jọ. Ẹ pápá tí wọ́n ti rí pò ń bọ̀. Wọ́n rò pé ó pẹ́ dé ní àṣeníṣe ló tètè dé. Gbé sókè náà. Fóònù wo ló fẹ́ fi kí ẹ kú oríire ẹ bá mú tèmi gangan. Ẹ̀yin tẹ́ máa gbà láti lójijì níbo ló wà. Ẹ̀yin tẹ́ wà ń ta yẹn ṣẹ́yìn náà mú fóònù yín ṣẹ́ ná sókè.
tó bá ti gbọ́ sọ fún yàn kan pé stop ṣe bẹ́ẹ̀. Stop ṣe bẹ́ẹ̀. ẹlòmíì wọ́n tún nà sókè sórí ẹ̀ áńgẹ́lì tún wo pé kí ló dé tí bọ̀bọ̀ yìí ò náwó sọ fẹ́ lómi pé stop sọ bẹ́ẹ̀. Báwo àwọn ọmọ ológo ti dé. ó wáyé fún mi lókè ó gbogbo fọlẹ́ ìyàwó lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé sọ̀rọ̀ sáré pàjọ́ èèyàn méjìlá pẹ̀lú tẹsítímọ́nì ló máa fi pàdé wọn wá sáré pàdé ẹ̀ tó bá ti débẹ̀ tó bá ti. Sórí ẹ̀ ikọ̀ tó bá ti fẹ́ lè jáde ṣó ti rẹ́dì pariwo ẹ máa lé wọn. Jésù títí Jésù títí everybody Jésù títí ojú náà wẹ́ẹ́lì fún múnú. lé wọn jáde ẹ máa lé wọn o. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé wo bí tí mo ti bẹ̀rẹ̀ wo bí tí mo dé wo di pé gbogbo ló kó yẹ. Máa gbọ́ nítorí evangelist láre tẹ́ríba ṣó wà ń bẹ̀ yẹn ṣó wà ń bẹ̀ yẹn ṣó wà ń bẹ̀ yẹn sọ pé àánú 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 mo rí o. Are you ready now? Oh, you're my guest.
tí bàbá ṣe fún mi. Ó yá gbogbo ènìyàn Tọ̀nà-tọ̀nà wo